pé ẹni tó bá ní agbára tó bá lówó lábùkù kàn ẹ̀ẹ́dẹ̀ lè tẹ́ ilé ayé lọ́rùn. Ẹ bá mi ṣí àkíní ọ̀rọ̀ ń bọ̀ o torí lédi tó pèrè ní kíní yẹn ni máa fi parí ọ̀rọ̀ ẹ̀. Òun ló yẹ kí n fi bẹ̀rẹ̀ àmọ́ mo fẹ́ sọ̀rọ̀ àwọn ọlọ́pọlọ káwọn tó lọ́pọlọ kan gbọ́. Bàbá mi K1 the ultimate ṣe rí wọ́n ní ìgbà tá a wà láyé là ń yàn rẹ̀. Ọ̀rẹ́ tá a bá dẹ̀ yàn láyé ayé náà ló mọ̀. Tá a bá tún wá yan ọ̀rẹ́ àsìkò ní àsìkò oníkálùkù wa kò ní fò wá ru. Ẹni tí ó bá jẹ́ ọmọ Yorùbá gidi gẹ́gẹ́ bí ìlú tó ti bí èmi lọ́mọ, èmi ò ń sábà wá síta láti wá máa pariwo àbí láti wá máa búyàn. Àmọ́ a máa wá bí mo rí yín o, Àdúnní Adétèmi mo rí Idris TJ mo rí yín ẹjọ́ ẹ bá mi share kíni ẹ jẹ́ ká sáyé sọ̀rọ̀ yìí. Nítorí pé mo rí ọmọbìnrin kan kí n tó lọ sórí ọ̀rọ̀ ọmọbìnrin yẹn ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sórí ọ̀rọ̀ bàbá mi K1 the ultimate big brother mi. Ṣé rí ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ K1 the ultimate ni pé bàbá gẹ́gẹ́ bí nǹkan tí brother mi kan sọ, brother mi kí lórúkọ ẹ̀ náà o tó ní Cosby TV, brother mi sọ ọ̀rọ̀ yanjú. Bàbá K1 the ultimate King Wasiu Ayinde ẹjọ́ ẹ bá mi share ẹ tẹ́ bá jẹ́ fans bàbá ẹ jẹ́ kó kàn wọ́n lára. Ìmọ̀ràn tèmi rèé o gẹ́gẹ́ bí àwa ṣe jábúrò yín táwa náà jẹ́ àgbàlagbà fáwọn kan bá a ṣe ju àwọn kan lọ àwọn kan jù wá lọ àwọn kan ò tó wa. Ní owó ní ọlá níyì kò lè dọ́gba. Ṣéǹjì tèmi níyì ọ̀gá ni fáwọn kan lẹ́yìn mi. Ẹni tó wà lẹ́yìn mi ṣéǹjì tóun ní ọ̀gá ni fẹ́ni tó tún wà lẹ́yìn tẹ̀yìn náà tó lọ bẹ́ẹ̀. Ṣéǹjì tèmi níyì ọ̀gá ni fáwọn kan wájú tèmi. Ẹni tó ju èmi lọ ẹlòmíì tún jù lọ. Ẹni tó ju èmi lọ ẹlòmíì tún jù lọ. Ìtorí ẹ̀ náà ṣe sọ fún yín pé kò lè balance. Ọlọ́run ò pín dọ́gba. Èmi ò dẹ̀rù pé Ọlọ́run lè pín dọ́gba láyé. Tá a bá tanra wa jẹ ni àwọn màmá wa gan mọ̀ pé Ọlọ́run lè pín dọ́gba. But bàbá mi K1 the ultimate advice mi rèé o, advice lásán ni kì í ṣe dandan kẹ́ ẹ mú lò but ẹ bá fi lo àwọn ọlọ́gbọ́n gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ pọ́lọ́pọ́lọ́ ní K1 ṣe dí ní time tẹ́ wà yìí. Ẹni tó bá lówó làbùkù máa ń kàn o, ẹni tó bá lórúkọ làbùkù máa ń kàn. Tí brother mi Ajéwọlé bá tiẹ̀ ní pé ẹ ṣe nǹkan kan tí ò dáa bàbá mo mọ̀ yí pé àyànkúnlé àmì I'm sorry àyànkúnlé àyànlọ́wọ́ tí brother mi àyànlọ́wọ́ bá sọ̀rọ̀ nípa yín tó bọ́ síta K1 mo expect yín gẹ́gẹ́ bí olórin táyé ti mọ̀ tó lọ́n ti gbà fún yín. Mo expect yín kẹ́ bọ́ta yí pé àyàn ṣé lórí nǹkan tèmi àti ẹjọ́ ṣe ló ṣe wá gbọ́rọ̀ mi wá sí orí íńtánẹ́ẹ̀tì bó tẹ̀ ṣe kẹ́ pé ní kọ̀rọ̀. Bàbá ó bù yín kù láti jáde láti wá fèsì torí mo notice yí pé tí ìgbà èèyàn bá jáde fún K1 kẹ́ tó lè rí K1 kó tó wá dìbọn kọ̀rọ̀ kó tó jáde ó máa ń le gan. Mo á notice wípé tó bá mú Wasiu Ayinde dá èèyàn lóhùn èèyàn yẹn wọ́n important ni o. Ẹ̀yin ẹ bá mi share kíní yìí o, ẹ bá mi share o tó ọ̀rọ̀ wà ńbẹ̀ o, ọ̀rọ̀ dẹ̀ pọ̀ gan. Ẹ bá mi share ẹ má dàwù Ọlágúnyìn dada ẹ bá mi share Agnes Legacy ẹ bá mi share ẹ bá ti ń wọlé. Ẹ wá fẹ́ mo wá fẹ́ kẹ́ gbọ́ voice message brother. Mo fẹ́ kẹ́ gbọ́ voice message brother mi tó ní àlùbáríkà. Mo yé ti káwọn yẹn máa pè mí ti bá ń ṣe show wọ́n ti pa flashlight yẹn sìn. Me really like how you make me. I don't even know what to do. Tibatin show you. This thing have to be corrected somehow. I take my flashlight here. Sherry, teba wo nǹkan tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ bàbá mi K1 ọ̀pọ̀lọpọ̀ fẹ́ fi yín build the page ni.
And jáde and that when you low and grand interview, they are just ready to build their page. Me ò blame wọn torí pé ọ̀nà tó wó tún wà nìyẹn a lè blame ní tó bá play but àwọn tó bá build the page wọn ìyẹn ò ní pé kó tún máa ṣe nǹkan tí ò dáa. Ẹ gbọ́ ọ̀rọ̀ brother mi yìí tẹ́ bá gbọ́ ẹ mọ̀ bóyá ọ̀rọ̀ ọlọ́gbọ́n wà ńbẹ̀ kẹ́ wá mú nínú àti tèmi náà sọ. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ brother mi yìí. King Wasiu Ayinde ọmọgbọ́lá hàn ẹ̀yin yẹn fẹ́ farabalẹ̀ olórí fún gbogbo àwọn ọmọ ọba pátápátá gbogbo akílẹ̀ Ìjẹ̀bú máyégún ilẹ̀ Yorùbá kì í sáàfin yẹ̀bùyẹ̀bù náà ti fi ń joyè yẹn ó túmọ̀ sí pé èèkàn lẹ́yìn náà nínú ayé bàbá àbùkù jí làárọ̀ kùtù oródẹ́dẹ́ ọkàn dúdú ọkàṣọ kọ́rùn bí àlùbọ́sẹ̀ eléwé àwọn ọ̀jọ̀gbọ́n bí léèrè ẹ̀gbọ́n àbùkù ń bọ̀ ló ń lọ ó ní mò ń lọ ilé ọ̀tọ̀kùnú ìlú ni mò ń lọ ilé ẹ tó ti lóko mò ń lọ ilé gbajúmọ̀ mò ń lọ ilé ẹni ayé ń fẹ́ tí wọ́n bá tiẹ̀ jẹ́ ayé ò ní ba tí ń jẹ́ bàbá ṣe ẹnu táyé bá fi sọ pé ọmọlúàbí ni ó jẹ́ ìyọ́dà wọn tán fún àwọn ọ̀rẹ́ kan fún ẹnu náà la yóò sọ pé àṣejù rẹ̀ ń pọ̀ ó rà pé tiẹ̀ fẹ́ ta ẹ ní dológo àná ayé ò ní fọ̀rọ̀ yín pìtàn burúkú kọrin rí ìjà kékeré lọ́sẹ̀lẹ̀ kan ní gbogbo ẹ̀ bá fi tán fún ọlọ́run níjọ́ tán fún yín kàkà tí ó fi tán fún yóò tún máa pọ̀ yóò tún máa dùn ju bẹ́ẹ̀ sí wáyé lọ ni àmẹ́mi ó mú mọ̀ràn wa ó ṣẹ́ni mọ̀ pé mọ̀ràn tálíkà ìmọ̀ràn mẹ̀kúnnù lójú olówó kì í fi bẹ́ẹ̀ sábà ní mí ni gbọ́nù mi ó dùn báwọn tán tó lólùfẹ́ yín tán fẹ́ dọ́kàndọ́kàn tán bá lè ríru fídíò yìí kán pè rẹ̀ létí yín tẹ̀ bá lè gbọ́ kì í ṣe dandan kẹ́ ẹ gbà á. kì í ṣe dandan o. àbá wàhálà tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ kájú àgọ́ yín ọ̀kájú lò ó tó ṣẹ́kù ẹni tí ń pariwo yìí ọtọkẹrù ọsà iṣẹ́ lọ fẹ́ pa lórí ọtọkọlówó ẹwà kọfẹ kówó wọn sọnù kọfẹ kówó wọn ọgbọgbó ni ṣé bàbá ẹ bá pariwo 32 years mo fi bá ṣiṣẹ́ ń géènì kankan bí wọn ò géènì kankan ṣá géènì pọn fojú kan ló òyìnbó ẹ wá ro tàyàn àgálú òkú owúrẹ́ tí ń fọ̀n bí èèyàn ẹ ṣe sàárà látara wọn àwọn olólùfẹ́ àwọn abánidàkùn ò ní abánidébẹ̀ kùn ò ní bánitàn àǹtí ní òsìgọ̀ ẹni àǹtí ní ọgbọ́n púpọ̀ tí ẹ lọ sórí social media yẹn kébàrún ẹ bá tiẹ̀ jẹ́ ẹ jẹ́ kí lọ́ọ̀yà yín ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ fọlọ́pàá gbé sẹ́yìn tí ò lówó lọ́wọ́ tí ń pariwo lórí social media ẹ fọlọ́pàá àgbẹ̀ fi lọ́ọ̀yà àgbẹ̀ bá ràn bọ́ọ̀sì pé kán lọ́ọ̀ nà ẹjọ́ nítorí Ọlọ́run ẹ kàn tó fẹ́ kún dákú sòrò ẹ ni bí ẹ bá iṣẹ́ ìjọba 35 years ní ó lò kó tó máa gba pension bí ọ̀bà jí ìwé tí mo yí èjì àbá ẹ wá ṣe sàárà lára rẹ̀ ẹ gbà fọlọ́run ẹ já gbèsè rò pé ẹni ń lọ oníjàmbá ọkọ̀ ó máa fàdà gan egun ẹ̀yìn kan apá dá kinní kan sì yẹn wá ní wọ́n nà bíi 37 million kan sì gbà lọ tán jẹ́ kan láwọn báńdì yín mo gbọ́ àwọn sóyìn kan sẹ́yìn tí bàbá yẹn ń sàn gidi lóòótọ́ iṣẹ́ wọn náà ń ṣe tán ń sàn ìlú yẹn gidi ẹ sà ṣé ẹ wà ní ká gbé wọn lọ sí social media kan lọ́ọ́ tọrọ owó fún wọn ni sáyò ní sọ tí ọ̀dá nípa yín ntọ́ pọ̀ làwọn yẹn ti ń sọ báyìí wọ́n ti ń sọ fídíò kan sí fídíò tẹ́ ti gbá ọmọ photographer kan lórí àti fídíò kan bóyá kinní kan ní London tẹ́ ti ó dà pé ẹ̀kan múnú bí lójú agbo gbogbo àwọn fídíò yẹn náà ti ń sọ báyìí wọ́n fẹ́ fi mọ́ tánìsì méjì ọ̀tá yín bàbá mo fọba. ẹ gbọ́ àárín yẹn àwọn fídíò ẹjọ́ ẹ bá mi love and like ní káwọn èèyàn máa lọ because tọ́ba ti bẹ̀rẹ̀ sí ní flag ẹ̀ ń sìn viewers ẹ̀ máa wálẹ̀ ẹ̀yin náà gbọ́rọ̀ tí màá yẹn sọ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ the same thing tó ń ṣẹlẹ̀ ń sìn lórí Voice Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn nǹkan kan tí ń jáde àwọn nǹkan tó bá yẹ ká panú ẹ̀ lásìkò ẹ panú ẹ̀ lásìkò K1 nǹkan ló ń sọ fún yín nìyẹn o ẹ máa gbọ́ o tọ́lá ẹni tó ń sọ̀rọ̀ yìí ọ̀jọ̀gbọ́n bí irú wa ni tó lọ́pọlọ tó dẹ̀ mọ ìjìnlẹ̀ Yorùbá dáadáa mo ṣe wù pé nígbà tèmi náà gbọ́ mo pé kí ni ìgan èmi náà tún play ẹ̀ despite pé ẹ̀gbọ́n yìí náà ní viewers dáadáa bọ̀ máa tún play ẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́gbọ́n àtọ̀rọ̀ aṣèrè ọ̀tọ̀ọ̀tọ̀ ni o bọ̀ ẹ máa gbọ́ lọ. a tó ní mísẹ̀rì mo fàṣìkò ìbúra wájú Ọlọ́run àwọn tó ń ṣiṣẹ́ lákàtà mi owó tí mò ń fún kálukú wọn ju owó oṣù wọn lọ láwa tá a nígbà tá a ní gbèbè ọmọ kò jẹ́ nǹkan kan kí ló bá tí mo fi ń san àsan ju owó oṣù àtèlé fún kálukú wọn mọ̀ rántí bí mo ti ń bọ̀ ni ọdún year 2001 èmi wà lára àwọn tí ń fi búrẹ́dì lé àwọn èèyàn lórí támákì Kétu látọjọ́ ta láti lé mọ́tò mi ìtàdé Kétu kó tó bá wa rajà mi náà wá padà dé tí wọ́n fi búrẹ́dì omi gálà kankan lé tí máa drive mọ́tò tèmi náà lọ́nu èsì ṣé kò wà tọpẹ́ ṣé gbogbo àwọn tá a jọ jìyà ṣé gbogbo wọn lájọ ń jọ ọ̀lọ́wọ́ báyìí ẹlòmíì ti kú dànù. bàbá
ẹ ṣe sá tó bá jẹ́ pé àwọn tí wọ́n fẹ́ máa support yẹn orí wọn bá pé tẹ́yìn bá fi 10 million naira fún bàbá yẹn lónìí kí wọ́n support yẹn oní 500 oní 200 100,000. àwọn èèyàn support. kẹ́ fi dùn bàbá yẹn nú kẹ́ ẹ ṣe sàrà fọ́ lọ́hùn ṣé wọ́n ti gbé òkà yín wá sórí social media yìí náà wá padà wá pé àyàn lọ mo mọ nǹkan tó ń bí àyàn nínú ṣùgbọ́n asátìdúpẹ́ gbogbo ẹ̀ ti parí bàbá yẹn náà padà sórí social media pé ọ̀dọ́ ẹnu tó bá gbàlù kì í gbàbọ̀ kó ṣe gbogbo etí ló sábà máa ń gbọ́ feedback àmọ́ ẹ̀yin ẹ ṣe ti yín lillahi wa rasulihi ẹ ṣe torí tọ́lọ́ àti tànàbí ẹ fọ́ láàánú oṣù yìí àwọn tábìlì tẹ́ ń lọ yẹn bàbá mo nífẹ̀ẹ́ yín jù bẹ́ẹ̀ lọ mo fọba tó ní mísẹ̀rì ìfẹ́ tíyàwó mi ní sí yín torí pé ọjọ́ ọmọ Ìjẹ̀bú Òde ó yìí máa ń sọ pé tó bá pe yín kan lẹ́nu yín tẹ́ bá sì ń kọ orin tẹ́ ẹ̀ tí ì kú bó bá ṣe nǹkan rí láyé òun ó pè yín kò sí pé torí ẹ̀ mo ti wá sórí social media Ọlọ́run ló ní kí n wá sọ tí mò ń sọ ìtọ́lọ́run bá ní ẹ gbọ́ wàhálà bo mẹ̀kúnnù fẹ́ máa bólówó fà bọ́wọ́ wọn fẹ́ bàbá yẹn fẹ́ popular ni tí ibi tí bá yẹ pé gbà wàhálà ṣẹlẹ̀ sí mo ṣẹ̀ tó ń kúrò àwọn fídíò ẹ̀ tí mo ṣe à ń wò wọ́n lẹ́yìn yín báyìí tó bá ń sán lù tó ń sàn gidi ẹ̀yin ti gòkè odò bàbá ẹ má wàá gun òkè tán ẹ má yẹ ládà kẹ wá pé àyàn ìwọ àti àwọn èèyàn ẹ yọjú sí mi àyàn ó bàjẹ́ ó gọ̀ bí bàbá yẹn 400 years dín lọ ọmọ ẹ̀yìn yín ni wọ́n mo láwọn tó jù mí lọ tán ṣe lákàtà mi ṣàṣàṣà náà lájọ fi ń pọ́nra wálé àyàn so bí èmi àti ẹ bá ti ẹ̀jà orí social media ló rò pé jáyẹn ti lè parí ó gọ̀ àwọn ó ṣe Ọlọ́run lára rẹ̀ kẹ́ buwọ́lù mọ́ wọ́n dọ̀bálẹ̀ ní òsì ní ọlọ́mọdé ọ̀tá wa àjọ Ọlọ́run ní Ọlọ́run ní dẹ́sí bàbá ẹ̀ ní dolówó àná ẹ̀ ní dológo àná ṣé gbogbo interview tẹ́ ń lọ yẹn kò pẹ̀lú yín lé mọ́ gẹ́gẹ́ bí ipò yín tẹ́ ẹ wà ṣé bọ́ bá fújì lẹ pé ayín orí adé ìyá ẹnu ojú lọ bá yá ọba àlù tí bá má jẹ ìlú òtúmọ̀ lórí ìlú rí òní tóró kí n Wasiu Ayinde máa sọ ọmọ gbọ́ láwọn ọ̀rọ̀ mi ò nítumọ̀ o ṣùgbọ́n ẹ bá gbọ́ pẹ̀lú ọjọ́ orí yín àti ipò yín ẹ mọ̀ pé máa ó nítumọ̀ gidi ẹ má bá fa wàhálà kankan mọ́ ẹ ti ju gbogbo òyìnbó ẹ fún lówó káwọn èèyàn á sọ pé Wasiu Ayinde ṣe báyìí káwọn èèyàn tó wá mọ̀ sọ̀pọ̀tì owó tẹ̀ fún wọn yẹn bí àbáyé náà padà sínú ọlá 32 years ní ìbáraẹni ti gbà sáfíìsì kan náà yẹ kó jọrọ kí n Wasiu Ayinde máa ṣá ẹ ní dológun àná lẹ́ẹ̀kan sí ẹdùn àbáyàn lọ́wọ́ nu àyàn àgádú ó sì tún jẹ́ kẹ́ ẹ máa ga sí ni òkú ewúrẹ́ tí ń fọ̀n bí èèyàn gbogbo tẹ́ ẹ ti fi kó jọ ọmọ tẹ́ ẹ ti fi tọ́ ilé tẹ́ ẹ ti fi kọ́ gbogbo tẹ́ ẹ ti fi kó jọ Ọlọ́run bá ò ní fọwọ́ bàjẹ́ kan ẹ má gbọ́rọ̀ àwọn èèyàn o gbogbo wọn púpọ̀ nu wọn náà fẹ́ ní followers ni o tọ́ sọ pé kí Wasiu Ayinde tì mọ́ lé ẹ mọ́ tì mọ́ bì kankan ẹ fi lẹ̀ ẹ mọ́ bá fa kankan ẹ sọ̀rọ̀ fún ni oore lókùn tẹ́ ṣe fún gbogbo àbá ṣe pariwo káàkiri ẹ̀sìn wọn bá rówó sí wọn dàkẹ́ wọn wà dọ́bà ẹ̀rọ social media ni pé ọ̀gá mi ti dùn mí ní gbogbo ayé mo dúpẹ́ o kọ̀sán ọlọ́pàá tẹ́ ẹ lè fi mú wọn ẹ̀ẹ́kan tó fi yà jẹ wọ́n ni Ọlọ́run ní bó kọ yín jẹ́ o tí yóò ní bàjẹ́ tiwa náà ní bàjẹ́ o ọba fújì. ìyẹn ti lọ bẹ́ẹ̀ yẹn nǹkan tí mo kàn ní fún K1 láàrin yẹn nìyẹn step by step ni máa ṣe nǹkan tèmi ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ṣe rí ọ̀rọ̀ tó ń lọ káàkiri nígboro brọ́dà mi olóyè Adéyẹmọ Ìgbòho Sunday mo fẹ́ kí ẹ̀yin alálùbáríkà ọmọ Yorùbá bóyá o jẹ́ Yorùbá nation ni o bóyá o Yorùbá nation o ẹ máa gbọ́ àmọ́ àníkan wà tí mo fẹ́ play fún K1 kẹ́ lè mọ̀ pé tí nǹkan bá ń dùn ọ̀rọ̀ yẹn dàbí tọkọ-tìyàwó tó bá ń dùn láàrin wọn ni tí gba 1 million bá wá bá ní láyé ọ̀run mọ̀rúfù ní kù sí tó bí ibà kí ní bá ní aníláyé ọ̀run Àjọkẹ́ ní kù sísẹ̀ kò ní gbọ́ ẹ̀yin ẹ jẹ́ kíjà dé ìjà wá dé òun ni màá wá dòwe ẹ̀gbọ́. Àyànkúlẹ̀ ọmọ àyàn lọ́wọ́ ẹni ẹ bá ṣe lóòrò yẹ kó dúpẹ́ àyànkúlẹ̀ ọmọ àyàn lọ́wọ́ mi ọba tó ń jẹ nílé bàbá mi níjẹ̀bú Òde. ẹ máa wo dáadáa o.
ẹni ẹ bá ṣe lóore ó yẹ kó dúpẹ́ kó dúpẹ́ Ayọ̀kúnlé ọmọ Ayọ̀ ọ̀pọ̀ mi ọba tó ń jẹ nílé bàbá mi níjọ̀wọ́ òde. ṣe rí àárín yẹn mo fi ń yé yín wípé tí àsìkò kan wà tí èèyàn bá fẹ́ra wọn tí inú èèyàn bá ń dùn tí èèyàn bá jẹ́ ọ̀rẹ́ tíjà bá ti dé ó máa dàbẹ́ pé kó pa olúwa ẹ̀ ní o wà wá máa ṣèbàjẹ́ Ọláwálé mo rí ẹ bá mi ṣe ẹ̀ Yẹmí mo rí yẹn ṣe àkíní ṣe wá rí ìtó papambarì gangan ìtó papambarì tí mo fẹ́ play ó ní ti nǹkan tó fa àwa táwa ń ṣe Yorùbá nation